Àsìjọ́ tún la. Ṣé yóò wá ṣe ṣáájú? Má bínú, owó orí aago ìpè rẹ ti tán, ó lè ra míì sí tàbí kí o yá. Wúrà mi, ìyá Àjàdí.
Afẹ́fẹ́ ayé má fẹ́ bí sọ́dẹ̀dẹ̀ mi o. Àjàdí ikọ́ bó ṣe lọ ló ṣe bọ̀. Ẹ fìfẹ́ wá mi rí o. Ẹ fìfẹ́ gbé mi lọ. Ìrìn àjò mi o. Láyé. Ti gbàgbé wípé báyà bí lọ́rẹ́ ọdẹ èkútù lọ́rẹ́ àgbà rẹ̀ bàbá ní ká wọ̀túnwòsì ìpé ìpèjú ló súnmọ́ jù. Bàbá mi kan ẹ̀yìn kan ìyá àforígbòjò ń sáré rí àfẹ́rí kéèyàn náà ní wípé bó lẹ́ ṣe jẹ́ sí bàbá mi táyọ̀ wò pé kòríkòsù ní sípé bàtà àti sábàrúmọ́ bàbá kèrè bàbá kèrè. Ìyanu ní iṣẹ́ òdìdí ó dá ó ti ẹ̀dùn ó dùn dá bẹ́ẹ̀ ìkòkò mi wọlé sàárẹ̀ ẹ̀kù ó wá pẹ̀lú ìbò fojú jù ọ́. Ẹ fi ìfẹ́ gbé mi lọ. Àjàdí, ìfẹ́ ló kàn mí, kò ṣeé fòsùnwọ̀n wọn. Ọlọ́run ọba ń wọ̀ ọ́ yóò dá ọ sí fún mi. Ìwọ nìkan náà kúkú ni, ọ̀kan náà aṣọ òbí Rónkẹ́. Ẹ ṣeun mo dúpẹ́ lágbára Elédùà, ẹ̀yin méjèèjì àpẹ́ fún mi. Àmín.
Feni for the Ajadi can you Ikọ́ ọmọ olókùn ọ̀la, ikọ́ ọmọ olókùn ẹ̀sìn, akéèkúyà ọmọ oníkú aláriwo, ẹ̀yin lọ́mọ yọkọ̀tọ̀ níkùn àjìfà, ìgbé mi ò jìfà mọ́, ìníkùn èmi kù pẹlẹbẹ, ẹ̀yin lọ́mọ arọ́jú bàbá kú làmọ̀ lólókùn ẹ̀sìn, èèyàn tí ọ̀bá rọ́jú bàbá kú làmọ̀ lólókùn ẹran. Yáni lókun ẹ̀sìn ọmọ oníkú aláriwo dọ̀dọ̀kú ni yín ọmọ ayọkùn gálè yọkọ̀tọ̀ ní í ṣe níkùn àjìlásá yọkọ̀tọ̀ ní í ṣe níkùn àjìfà yọkọ̀tọ̀ níkùn àjìfà akínú kan ní kílódé tí kùn bàbá òrí yọkọ̀tọ̀. ṣé ìtàn àjàdí ni mo fẹ́ rọ̀ fún ọ ni ẹni bá kojú dígí dà rẹ̀ òun ní rí rẹ̀ nínú dígí ìtàn ìwọ gan-an ni. Rárá. Mo ní rárá sẹ́. Kí ló dé? Mo ní rárá. Gbó. Ohun tó o fẹ́ sọ fún mi ò ná mi ń kólóbó. Ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé owó ìkẹyìn mo fẹ́ lọ gbà ẹ́ tí má sì ti gbà mo fẹ́ kí ilé mi dúró wámúwámú. Kí ló dé gan-an? Wèrè gangan ló ń kọjá lọ. Ìwọ gangan lọ. Wá ṣọ́ mi, aṣọ mi ló mọ́ tónítóní, mi ò kí ń ṣe wèrè. Owó orí pàkísà lọ. Ìwọ. Èmi ò wà kísà o. Mi ò wọ àkísà, mi ò kí ń ṣe wèrè. Mi ò kí ń ṣe wèrè, má sọ fún mi mọ́. Ṣákísà ilé, mi ò wà kísà jọ̀ọ́, mi ò wà kísà. Kí ló dé? Kí ló dé tó ń pariwo bí ọmọ tó ru búrẹ́dì tí ó ta? Wọ́n náà ni mo dá mi lórí irú, mo já mi wèrè jàre. Mo fẹ́ lọ rèé sùn, ibùsùn mi ti ń pè mí. Ìwọ òrí pọ̀ mọ́ mi lójú. Gbẹ́nu sàn. Ta lélẹ̀ iná? Níbo lélẹ̀ ti wá? Ó ti padà yé mi sí. Nígbà tí bá máa fi ẹjọ́ ẹ̀ sun àwọn tó wà ní. Nígbà tí ì ṣe pé ọpọlọ rẹ ti súnkú òǹbí ọyẹ wà. Kìí sáwọn tá a ní kó jókòó títọ́ torí ẹ̀ sára ẹ lórùn àwọn ni wọ́n ń pariwo dí alọ́ yìí. bàbá kì í ṣe gbogbo gbà lèèyàn wọn máa ná wèrè lẹ́gbàá gbogbo gbà ṣé yẹn ló máa jẹ́ kára wèrè yá ni. Kìí ṣe gbogbo gbà là ń ná wèrè lẹ́gbàá. yẹn ò jẹ́ kára wọn yá. ẹgbẹ́ tó ń wò lọ́wọ́ rẹ̀ ń abẹ́rẹ́ ni fún wèrè. bí mo ṣe ń lù wọ́n tí mo fi tọ́jú ẹ lọ iléèwé tó fi kà á débi tó kà á dénú báńkó. ohun tí ìwé gan tí ọ̀dà lẹ̀ ọlọ́njàgbára rẹ̀ ọ̀ka ni. bàbá ẹ gbà èmi ò lè kàn máa ná wèrè. Kọ̀ńtẹ́lẹ́lẹ́ bá ń là. Ìwé kàtà kíkí. Kọ̀ńtẹ́lẹ́lẹ́ bá ń là. Afẹ́fẹ́ ayé afẹ́ mi sọ dẹ́dẹ́ bí o. Ajadi ikó ó ṣe lọ ló ṣe lọ.
jí pọ́n lówùrọ̀ a máa mórí wúyẹ́wúyẹ́ ìfẹ́ lórí ohun gbogbo afẹ́fẹ́ ayé má fẹ́ bí sọ́dẹ̀dẹ̀ mi o Àjàdí ikọ́ bó ṣe lọ ló ṣe bọ̀. Òjò tó bá rọ̀ kó rọ̀ lẹ́mí ni o. Afẹ́fẹ́ ayé má fẹ́ bí sọ́dẹ̀dẹ̀ mi o. Àjàdí ikọ́ bó ṣe lọ ló ṣe bọ̀. Ajadi, Àpèkẹ́ kí lẹ tó wá ṣe bí? Àpèkẹ́, ìyá Ajadi. Ẹ̀wọ̀n lọ. Àpèkẹ́ lórí. Ẹ̀wọ̀n lọ. Ọ̀rọ̀ tútù omi àjípọ̀ lówùrọ̀. Ṣé o lọ rí? Àpèkẹ́ nìkan. Afẹ́fẹ́ ayé má fẹ́ bí sọ́dẹ̀dẹ̀ mi o. Ìyá àyà ṣé ìyá lélẹ̀ ìyá àbí ìyá àyà ẹ pa o ẹ gbà ìyá àyà ẹ pa o ìyá àyà. Ṣé mo mọ̀ nǹkan mo ṣe fún ọ ni láàrin àwọn wèrè tí wọ́n fi dè mí mọ́lẹ̀? Wo bó o bá lè sọ mí mọ́ ò lè dìkan ẹrù mi o kó bí ṣe ń ṣe ọ lọ o. Ẹ pa mo ní kó panu ẹ mọ́. Yáyà pa tóbi ẹjọ. Sọ́mọ̀ pé ogun yìí kìlọ̀ ogun wèrè ohun tí ọjà gbádùn ni mo fún. Ẹ pa. Ẹ rọra mọ bá ní bàbá. Ó rí pé ara ẹ ti rọ̀ pánú fún kan ní ìsìnkú ìlú jáde. Bá pa. Ẹ lọ ní ẹyẹ bá pa. Ẹ pa o. Ẹ pa. Ìyá àyà ẹ pa. Ẹ pa o. Bọ́nà, báwo ni mo ṣe lè jẹ́ kán mọ̀ wípé mi kì í ṣe wèrè àti wípé ọ̀nà owó ni mo lè gbà láti fi kúrò láàrin àwọn wèrè wọ̀nyí? Ọ̀rọ̀ tútù ní yọ̀bì lápò, gbígbóná rẹ̀ ní yọ̀gì. Ká ló bá lè rí èèyàn bá ọ sọ̀rọ̀ tútù ni
gbogbo wèrè tí ń bẹ lára rẹ yìí yóò lọlẹ̀. Àmọ́ ìgbàgbọ́ àwọn ènìyàn ni wípé wèrè kì í ṣe ẹni tá a bá sọ̀rọ̀ tútù. Pa tiẹ̀ lọ́kọ wèrè. Ìyá rẹ ó ti wà pẹ̀lú bàbá. Bóyá kó lọ bá wọn. Bóyá wọn á jẹ́ bọ́ sọ̀rọ̀ tútù. Àmọ́ o gbọ́dọ̀ kọ́kọ́ gbà náà pé wèrè ni ọ́. Wèrè ni mí. Wèrè bíi ti báwo? Ṣé ó rí wípé mo yàtọ̀ gédégbé sí àwọn wọ̀nyí ni? Agídí tí ń bá ọ lọ́nu. Ṣé ó lọ ṣe ohun tí mo ní o ṣe ni àbí ó mọ bẹ́lẹ́dà rẹ̀ ṣe fà á kájà? Kò ti lọ. Ṣáàbí amọ̀ ìwọ̀ yìí. Ṣé ìwọ ló bímọ ìṣá? Ṣáàbí amọ̀ ìwọ̀ yìí. Bàbá, ta ni igbá tó yẹ ọdún níbi ta ni igbá tó fọ́? Àní dójú tì à. Tí ìbá ṣe pọ̀ ní bàbá rẹ̀ lónìí ó bu ọ́lùwẹ̀ kan tó pín ogún. Níbo mo ti ráyè kí n mọ kówèrè kiri. Èmi ò ráyè ra kàràkàràkà tí aṣọ ọ̀sẹ̀ yìí. Ẹ wo àmọ́ ṣá o. Èmi ti ráyè tí ó bu ọ́lùwẹ̀ láàrin àti yálẹ́rù. Ẹ̀jọ̀ ọmọ bá ti bọ̀ torí mo fẹ́ rè fara mi lélẹ̀. Wàhálà yìí ti pọ̀ jù fún mi bàbá. Wàhálà yìí ti pọ̀ jù. Kàpá. Ìtàn ara ẹ̀ gan-an ló gbọ̀n. Ta ni wèrè gan-an? Ajá wo ló wà tí ò wọ́ lẹ́sẹ̀? Gbogbo wa ni wèrè. Bóyá lógì tàbí lẹ́kọ̀ọ́ yangan. Bóyá lọ́nà kan tàbí lọ́nà mìíràn. Bàbá wo fin. Ọpọlọ gbogbo èèyàn ló máa ń sùn. Tó bá wá sùn bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí ìwọ náà ti mọ bugi jẹ. Ìfẹ́ lelédùà fi béèyàn ṣe. Fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Gbogbo wèrè tó rí kọ́ ni dùgbòlúgi o. Wèrè tó ń sá fún lè má jẹ́ èyí tí ń bugi jẹ. Bó o bá wá súnmọ́ kó o fìfẹ́ hàn sí, wèrè rẹ̀ ó máa gògò sí ni o. farabalẹ̀ dáadáa ǹjẹ́ tó bá tẹ́tí sílẹ̀ gidi ọba gbọ́ ohun ẹ̀rẹ́ wí. ǹjẹ́ tó bá farabalẹ̀ dáadáa ǹjẹ́ tó bá tẹ́tí sílẹ̀ gidi ọba gbọ́ ohun ẹ̀rẹ́ wí. kí ló dé tẹ́ ń pariwo ooo kí ló dé tẹ́ ń pariwo ooo kí ló dé tẹ́ ń pariwo. Pariwo tambiwe yìí o Ajadi
dé Ajadi 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 kí ló dé Ajadi oh 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 Ajadi oh 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 Ajadi oh ayé ló dé kí ló dé tẹ́ ń pariwo oh kí ló dé tẹ́ ń pariwo oh kí ló dé tẹ́ ń pariwo ta ni wèrè yìí kí ló dé tẹ́ ń pariwo oh 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 kí ló dé tẹ́ ń pariwo oh kí ló dé tẹ́ ń pariwo ta ń bí wèrè yìí oh Ajadi 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 kí ló dé Ajadi oh 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 Ajadi oh